Ẹnlẹ́ o èèyàn wa nílé lóko lájò àti lẹ́yìn odi ní gbogbo tí ẹ ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa. Ìkànnì ojúlówó Yorùbá. Èmi ọmọ yín náà ni Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun. Ètò yín ètò wa náà ni ètò Gbédè Màṣà. Ǹjẹ́ Gbédè, ǹjẹ́ Màṣà? Fún ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá, òun náà ni ẹ darapọ̀ mọ́ láti jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Ẹ gbìyànjú kẹ́ ẹ tẹ̀lé wa kí ẹ fẹ́ràn àwọn nǹkan tá à ń ṣe, kẹ́ ẹ dẹ̀ bá wa pín káàkiri. Ẹ máa bá wa kálọ. Ẹ ǹlẹ́ bàbá. Ẹ kúrò sà. Kí ni orúkọ yín? Ọpẹ́yẹmí Ògúnrẹ̀mí. Alàgbà Ọpẹ́yẹmí Ògúnrẹ̀mí. Bàbá, lórí ètò yìí Gbédè Màṣà, ìbéèrè 4 la máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn. Ìbéèrè kọ̀ọ̀kan ó gbé náírà, ó gbé pọ̀n. Bí ẹ bá gba gbogbo ìbéèrè 4, ẹ máa gba náírà. Ṣùgbọ́n ẹ ó rí i dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tá fi máa parí ètò yìí, ẹ ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá. Lórí èdè mìíràn tẹ́ bá ti ń sọ tó yàtọ̀ sí èdè Yorùbá, a máa yọ 200 náírà lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Ǹjẹ́ ẹ faramọ́ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ Gbédè? Mo gbédè. Ǹjẹ́ Màṣà? Mo mọ̀ díẹ̀. Ẹ jẹ́ ká lọ. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Tí a bá ní pé èèyàn ń jinwó, kí ni ó túmọ̀ sí? Jinwó. Èèyàn jinwó. Bẹ́ẹ̀ni. Ó jẹ gbèsè ni. Ó jinwó. Tá a bá ní èèyàn jinwó. Ó jinwó. Jinwó. Ó jẹ gbèsè. Ẹ gbìyànjú díẹ̀ sí. Òun kọ́. Èèyàn jinwó. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ kan tó túmọ̀ sí mọ́ o. Ẹ mọ̀. Ẹ mọ̀ pé ní ayé ìjọ́un, nígbà ayé àwọn bàbá wa lọ́hùn, àwọn kan nígbà tí kò tíì sí ilé ìfowópamọ́ báyìí, ó ní bí wọ́n ṣe máa ń fi àwọn nǹkan ọrọ̀ wọn, bí owó wọn, bí àwọn nǹkan bí àwọn ẹ̀gbà tí wọ́n fi, àwọn nǹkan tó fi ń ṣe ọ̀ṣọ́ tó jẹ́ pé ó jẹ wọ́n ní gbèsè, ó ní bọ́n ṣe máa ń fi pamọ́. Tí àwọn ẹlòmíì wọ́n á kó sínú kòkò, wọ́n á lọ rì mọ́lẹ̀ sí inú igbó. Àwọn ẹlòmíì ó lè jẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹni yẹn gan lè ti kú, tó jẹ́ pé àwọn ọmọ wọn àmọ́ ibi tí wọ́n rì sí. Kíní nǹkan tí mo wá ṣàlàyé yẹn, ó lọ́ mọ́ ìjínwó yẹn. Bíi pé kéèyàn fi nǹkan pamọ́. Mi ì tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ sọ. Ó pakasọ. Pakasọ. Jinwó. Ó túmọ̀ sí pé kéèyàn jífà. Kéèyàn jífà nǹkan. Bẹ́ẹ̀ni. Jinwó yẹn inú odù Ifá kan ni ó ti jẹ jáde. Ògúndábèdè. Ògúndábèdè yẹn ojú ń pọ́n, kò lówó, kò lọ́rọ̀, gbogbo kan ń pọ́n, ó wá lọ, ó fi ọ̀kan, ó fi kejì, ó gboko awo lọ. Wọ́n wá sọ fún wípé kó lọ rán aṣọ ńlá, aṣọ tó tóbi, kó máa múra dáadáa o. Ó sì máa ń ṣe iṣẹ́ àwọn àgbàṣe tí wọ́n máa ń ṣe lónìí, òun ló máa ń bá àwọn èèyàn ṣe. Ó wá lọ sóko lọ́jọ́ kan, ibi tó ti lọ sóko, wọ́n wá fún ní ibi tó ti máa ṣiṣẹ́, òun nìkan ló wà ńbẹ̀. Ibi tí ó wá ti ń ṣiṣẹ́ yẹn, tó ti ń lo ọkọ́ láti fi kọ ebè, bí ó ṣe bu ilẹ̀ báyìí, owó ni ó kàn nínú ilẹ̀. Ìyẹn ni pé ẹnìkan ó ti gbé nǹkan pamọ́ síbẹ̀. Bó ṣe rí báyìí ló pariwo, mo jinwó, mo jinwó. Wọ́n dẹ̀ ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó lọ dábàá pé kó máa ṣe mẹ́nu mọ́, pé gbogbo nǹkan tójú rẹ̀ bá rí kọ́ ni kí ẹnu rẹ̀ kó máa sọ. Ìgbà tó wá rántí báyìí, bó ṣe panu mọ́ nìyẹn. Ìgbà tí a fi ká tó fọ̀, àwọn èèyàn wọ́n ti dé ọ̀dọ̀ rẹ̀. Ká tó dọ́dọ̀ rẹ̀, aṣọ tí ó wọ̀ tó tóbi yẹn, ó ti dáàbò kíní yẹn mọ́lẹ̀. Ìgbà tí wọ́n dọ́dọ̀ rẹ̀, ó wá àwáwí kan, ó wá fún wọn. Àwọn bá ní pé kó máa lọlé. Bọ́n ṣe ní kó máa lọlé báyìí, ìgbà tí ó mú aṣọ rẹ̀ báyìí, ó ti fi kó gbogbo nǹkan tó wà nílẹ̀. Bọ́nà ṣe ṣí fún tí ọ̀nà là fún nìyẹn. Tá bá sọ wípé èèyàn jinwó, ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ní òní báyìí, èèyàn lè sọ wípé èèyàn jífà. Nǹkan téèyàn mọ̀ kò fi pamọ́, lọ́kàn rí tó gé. Expect yẹn tí kò retí ní Yorùbá ẹ̀.
ẹ ti ń sọ Gẹ̀ẹ́sì. Tí kò rí nǹkan Nǹkan téèyàn ò retí. téèyàn ò retí Bẹ́ẹ̀ni. tó wá ṣẹlẹ̀ bí ẹni tó bá ta tẹ́tẹ́ nìsín tó wá òjìwó ẹni tó yẹ kó kàn lọ lójú títì tẹ́nì kankan sọ pé Gbà. tàbí ọ̀rẹ́ yín kan tó kàn sí ẹ máa sọ fáwọn èèyàn pé mo jínwó lónìí o ọ̀rẹ́ mi tó jẹ́ pé a ti ríra wa tipẹ́tipẹ́ mo mọ̀ rí ó fún mi ní 500 náírà jínwó nǹkan tó túmọ̀ sí nìyẹn. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kejì ó lọ báyìí. Kí ni à ń pè ní gbérí àgbẹ̀? Gbérí Àgbẹ̀. gbérí àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé àgbẹ̀ tó ní gbérí ni? Gbérí àgbẹ̀. Gbérí àgbẹ̀. Ṣé kí ni akọ? Akọ wọ́n máa ń ti àdá tàbí idà ni wọ́n máa ń tì bọ̀ mọ́ akọ. Gbérí àgbẹ̀. Gbérí àgbẹ̀. Gbérí àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Gbérí àgbẹ̀. Gbérí ọ̀dà. Gbérí àgbẹ̀. Ó lè jẹ́ fìlà ni o. Rárá fìlà kọ́. Gbérí àgbẹ̀. Wọ́n á ní gbérí ọdẹ àmọ̀ yẹn. Gbérí àgbẹ̀. Ibi tí àgbẹ̀ ń pamọ́ sí ni. Rárá bàbá. Gbérí àgbẹ̀. Bẹ́ẹ̀ni gbérí àgbẹ̀. Ṣàgbẹ̀ ní gbérí yá. Àwọn ni. Ẹ̀mí àpò tó máa ń gbé kọ́ká lọ sóko. Rárá bàbá. Mi ò mọ̀ o. Ó pa ká sọ. Àwọn eléyìí tẹ́ ń béèrè ti tóbi jù. Gbérí àgbẹ̀ ni aṣọ tí àgbẹ̀ máa ń wọ̀ lọ sóko. Gẹ́gẹ́ bí ọdẹ náà ṣe ní aṣọ ọdẹ tá à ń pè ní gbérí ọdẹ bẹ́ẹ̀ náà ni àgbẹ̀ náà ní gbérí àgbẹ̀. Gbérí títàgbẹ̀ ìyàtọ̀ tó wà láàrin gbérí àgbẹ̀ àti gbérí ọdẹ ni wípé gbérí ọdẹ òun máa ń ní àpò ṣùgbọ́n gbérí àgbẹ̀ òun ò kí ń lápò. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Fail. Kùnà ní fail. Kùnà. Kùnà ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ara àdítà ṣe ń jáde nìyẹn kí a lè ṣe kíni ká kò wọ́pọ̀ ká rí ẹni tó jẹ́ pé ó lè sọ èdè Yorùbá fún 30 ìṣẹ́jú láì fi èdè mìíràn bọ̀. Ara ìdí ẹ̀ nìyẹn àwọn kan wà tó jẹ́ pé ilé aago ni wọ́n ti ń ṣerú ètò báyìí ṣùgbọ́n àwa ní pé ká máa lọ láti ojúlé sí ojúlé lẹ́yìn ẹ̀gbẹ́ títì níbi tó ti ń tajà ká máa ṣe kíni ká máa rán àwọn èèyàn létí àwọn nǹkan yìí torí tá bá ṣọ́ra ìgbà tá bá fi máa la ìdíjú tá fi máa lajú báyìí gbogbo àti lọ tán ẹni tó bá dẹ̀ ti gba èdè tán gba àṣà rẹ̀ tán gba ìṣe rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ti dẹrú ká má dẹrú. Ọmọ ìlú wo ni bàbá? Èkìtì ni. Èkìtì kété. Ibo lèkìtì bàbá? Èmùrè Èkìtì. Èmùrè Èkìtì. Ìgbà tí mo lọ ṣe àgùnbánirọ̀ nígbà náà lọ́hùn-ún ibi ìpàgọ́ wa Èmùrè Ìṣẹ́ Èmùrè ibẹ̀ ni a ti lọ ṣe ń gbà yẹn. Ṣé ẹ mọ oríkì ìlú yín bí? Mo mọ̀. Ẹ kìlú yín fún wa ká tiẹ̀ gbọ́. Èmùrè Ìjàlókè. Èmi lọmọ Elémùrè Ìjàlókè ọmọ wẹ́wẹ́ jùṣú Elémùrè ìjàparí uṣu èjèmòdì rẹ̀ àrírí uṣu náà lẹ́ jẹ́. Ó dáa bàbá ẹ jẹ́ ká tẹ̀síwájú ìbéèrè méjì ti lọ ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Ọ̀nà jẹ́ kí n mọ̀ o. Ẹ parí òwe yìí kì í ṣe ẹjọ́ eléyín gangan. Kì í ṣe ẹjọ́ eléyín gangan. Àìrètè bó ni. Rárá bàbá kì í ṣe ẹjọ́ eléyín gangan. Kì í ṣe ẹjọ́ eléyín gangan. Kì í ṣe ẹjọ́ eléyín gangan. Bẹ́ẹ̀ni. Tí kì bá wá ṣe ẹjọ́ eléyín gangan tó jẹ́ pé kì í ṣe ẹ̀bi rẹ̀ ẹ̀bi ta ni kò ń ṣèparí rẹ̀ ni ọmọ ń bí ni o
ẹ̀bi ta la lè dá lẹ́bi ẹ̀ pé ó fà á. iṣẹ́ ìbẹ̀rẹ̀ yín gangan ẹni tó gbé tó kọwọ́ ẹ̀ sí lẹ́nu náà àbí etí ẹ̀ ní o kọ́wà ẹ̀ náà ẹ wo ìwà àwọn kọ́sọ̀ tẹ́ ń béèrè yìí ó ti tóbi jù mi ò mẹ́kàn gbọ́ rí. Ó pakasọ. Mi ò tiẹ̀ gbọ́ mẹ́gbọ́ rí o. Kì í ṣe ẹjọ́ eléyín gangan, òrìṣà tó dáa ni kò bá fi awọ bò. Òrìṣà tó dáa ni kò bá fi awọ bò. Mi náà tún ń kọ́gbọ́n nìyẹn. Iṣẹ́ wo lẹ ń ṣe bàbá? Iṣẹ́ àgbẹ̀ ni. Àgbẹ̀. Báwo la ṣe ń kí àwọn àgbẹ̀? Àgbẹ̀ kò bọ́dún dé o. Kí wàá ní ìdáhùn? Kí lẹ fi máa dá wa lóhùn tá a bá ní àròkò bọ́dún dé o? Rere náà ni ẹ ṣé o. Àròkò bọ́dún dé o, ìwúre ni àṣẹ ló máa jẹ́ ìdáhùn. Àròkò bọ́dún dé o, àṣẹ o. Ìbéèrè tó gbẹ̀yìn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó lọ báyìí. Kí ni à ń pè ní ìjòkùn? Ìjòkùn. Bẹ́ẹ̀ni. Ìjòkùn. Ìjòkùn. Kí ni tí wọ́n fi ń kun pátákó ni? Rárá bàbá. Ìjòkùn. Bẹ́ẹ̀ni ìjòkùn. Mẹ́mọ̀. Ìjòkùn. Ìjòkùn. Kí ni tí a máa fi ń kun pátákó ní skul náà pè ní ìjòkùn? Ìjòkùn irúfẹ́ ìtàkùn kan ni. Òun náà ni mò ń sọ yìí. Ìjòkùn a máa ń gé, ó máa ń pupa lọ́wọ́ báyìí, a máa fi ń kun pátákó ní skul dúdú báyìí ni. Skul ilé ẹ̀kọ́. Bí kíní ilé ẹ̀kọ́ mi, bí yèrèpè okùn yèrèpè. Dúdú báyìí ni ó gùn, but ìjòkì la máa ń pè nígbà yẹn, nígbà tí mo wà ní primary school. A lọ gé, a fi dúdú gun dáadáa, a fi gbo ojú board. Nǹkan tí èmi mọ̀ tí ó jẹ́ ìjòkì ojú pátákó. Ṣùgbọ́n ìtàkùn náà ni. Ìtàkùn ni. Ìtàkùn irúfẹ́ ìtàkùn kan ni. Ìtàkùn dúdú. Ẹ gba ìbéèrè kan, ṣùgbọ́n Gẹ̀ẹ́sì tẹ́ ti sọ. Ọtí tí mo kí n fèlè. Ó ti tó mẹ́rin. Ẹ wo. Ó ti tó mẹ́rin. Kò sí Ọlọ́run ṣàánú ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ, ilé ìtàn tún sọ yìí gan ní ọba Yorùbá gan. Àwọn tó try ni. Àwọn míì ní ìsìn gan, wọn ò tiẹ̀ yà sórí rẹ̀ mọ́ rárá. Ọlọ́run ṣàánú. Torí ẹ̀ náà mo sọ pé ara àdí tá a ṣe ń jáde nìyẹn tá a fi ń ṣe ètò. Kì í ṣe nítorí wípé bóyá àwọn èèyàn mọ ìbéèrè tá a máa béèrè àbí bóyá wọn mọ ṣùgbọ́n ká fi gbé lárugẹ. Ó yé yín bẹ́ẹ̀ yẹn. Tó ní gbogbo ìgbà ẹ máa gbìyànjú láti máa sọ àwọn Yorùbá yẹn, ẹ máa bá wa sọ wọ́n kó má lọ sí oko ìgbàgbé, kó má lọ sí oko ìparun. Kí wá ní ìmọ̀ràn yín fún àwọn tí ó wà nílẹ̀? Ìmọ̀ràn mi fáwọn tó ń wà nínú ilé ni pé kí kálukú wa tá a jẹ́ ọmọ Yorùbá ká má sọ àṣà àti ìṣe wa, ká má sọnù, ká máa fi kọ́ àwọn ọmọ wa, kì í ṣe gbogbo ẹ̀ ní òyìnbó àwọn òyìnbó láṣà tiwọn, Yorùbá náà láṣà tiwọn. Ká gbé àṣà ilẹ̀ wa, ká gbé lárugẹ, k'Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, ní àyìn ni a ó rí mọ́ fún ti ọ̀tẹ̀ yìí. Fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìkànnì wa náà ni Ojúlówó Yorùbá. Bí ẹ bá fẹ́ràn nǹkan tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa. Ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, ká jọ máa gbé lárugẹ. Ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa. Ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, ká jọ máa gbé ní àrùgẹ. Kó má bàa bàjẹ́, ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa. Fún ẹ̀yin tí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ wa tàbí tí ẹ bá wa dòwò pọ̀, òǹkà ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni a ó sì kàn sí wa lórí WhatsApp. Ẹ ṣeun, a dúpẹ́, ó dìgbà kan. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.